ó ga o eléyìí ìzè ga jù ẹ̀yin èèyàn ẹ wo bí MC Oluomo ṣe shut down Èkó Lagos pẹ̀lú a lot of convoy okay o and Tafa Sego dẹ̀ ń claim pé òun ni current state chairman with the look of things yìí ta la lè pè ní state chairman gangan because MC Oluomo lélẹ́yìí kó tiẹ̀ wà bothered about anything ó kàn rọra ń jayé orí ẹ̀ lọ lápá kan ni kò wà bothered at all kó tiẹ̀ ṣe bí ìgbà pé ipò ńkọ́ ló wà nípò state chairman at all and a lot of people gan ló dẹ̀ ṣe ń celebrate ẹ̀ tí wọ́n ń show love fún non-stop a lot of àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò gan náà ṣe ń celebrate ẹ̀ tí wọ́n ń gbé gẹ́gẹ́ bí ọ̀gá wọn nínú ẹgbẹ́ yẹn. And even gan sef Tafa Sego tó ń claim pé òun ni current state chairman tó ti ń standing as state chairman láti bí oṣù mélòó kan báyìí Tafa gan ò ní irú convoy tó tó eléyìí àbí ṣé Tafa gan ní access irú convoy tó tó eléyìí ẹ̀yin èèyàn ṣé Tafa gan ní access irú convoy tó tó eléyìí ẹ wá dúró convoy tó tẹ̀lé MC Oluomo aside àtẹ̀yìn èèyàn ẹjá bára wa sọ òótọ́ ọ̀rọ̀ o àwọn ọmọ Nàìjíríà ẹjá bára wa sọ òótọ́ ọ̀rọ̀ o torí ẹ worú ayé táwọn ọmọ onímọ́tò ń jẹ ẹ worú ayé táwọn ọmọ onímọ́tò ń jẹ ẹ worú ayé tán jẹ wọ ayé fàmílétè ntútọ́ tí wọ́n ń jẹ ó bọ́n ṣe ń live soft life ẹni tó kàwé tó gboyè PhD kò live irú life táwọn people yìí ń live ẹ wo ayé táwọn agbèrò mọ́tò ń jẹ ẹni tó kàwé tó professor gan ò live irú soft life yìí ká má tanra wa ní country tá a wà yìí professor ẹni tó kàwé gba oyè professor lórílẹ̀‐èdè kò live irú soft life tán live yìí ẹ wá dúró convoy níbi tá a ti ní country tá a ti ní a lot of graduates tó graduate sí oníṣẹ́ lápá kí ni mo kàn tí ẹ̀ ń sọ ìbí àwọn graduates gan ṣe ń ṣiṣẹ́ lábẹ́ àwọn ọmọ onímọ́tò àwọn ọmọ onímọ́tò gan ti ń employ graduates so what am I now talking about wọ́n ti ń employ wọn wọ́n ti ń san salary wọn Nigerians a dẹ̀ celebrate àwọn ọmọ onímọ́tò a celebrate wọn títí tá a fi sọ wọn di somebody nínú ayé ó ga o some governors some sitting governors gan ní Nàìjíríà ò lo àdúró convoy yìí ká má tanra wa some sitting governors wọn ní convoy wọn ò tó ilé ìtàn bá ń jáde níbo la bá yé dé ní country yìí níbo la bá lé ayé dé ní country yìí ó yẹ ká bira wa léèrè o ó yẹ àsùn oorun tọmọlúàbí ń sùn tó ń ronú yẹ ká sùn lórílẹ̀‐èdè torí nígbà táwọn ọmọ onímọ́tò bá ń jẹrú soft life báyìí tá a sì ní a lot of graduates tó ṣe pé àti some of them go earn 40,000 naira as salary what are we now talking about? It is well and ẹ̀yin èèyàn kí gan la lè pè ní faith MC Oluomo gan lọ́wọ́ yìí kí la lè pè ní faith ẹ̀ nínú ẹgbẹ́ nurtw because Tafa Sego ti already ń parade rẹ̀ gẹ́gẹ́ bí state chairman gbogbo wa náà la dẹ̀ ti mọ bó ṣe ń lọ nínú ẹgbẹ́ yẹn for a while nísìn ṣé àwa lè sọ wípé Àbújá tí MC Oluomo ń target ṣó ṣùọ̀ fún ipò national president tó ń target l'Àbújá ṣó certain fún pé ó máa rí president yẹn jẹ ó máa rí national president wọn yẹn jẹ àbí ká sọ pé another post ló fẹ́ lọ fún completely nínú ẹgbẹ́ nurtw kí lẹ̀yin feel nípa matter ẹ má bá mi jò opinion yín lórí ẹ̀sìn comment and as expected àrí ọ̀kan lọmọ náà pẹ̀lú MC Oluomo ọ̀gá o inside life nínú ayé tẹ́lẹ̀ Koko Zaria la máa ń rí pẹ̀lú MC Oluomo ó ní 247 MC ó ní 5 and 6 MC wọ́n jọ máa ń jáde wọ́n jọ máa ń lọ party wọ́n jọ lọ máa ń tún gbá wọ́n jọ lọ máa ń gbádùn ara wọn ni bọ̀ lọ́tẹ̀ yìí ọ̀kan lọmọ là ń rí Koko Zaria ó ti di èèyàn Tafa Sego gbogbo ẹ̀ náà ló dẹ̀ dá lórí ipò state chairman tí MC àti Tafa jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ tí wọ́n ti mọ ibi tó máa já sí. èyí dẹ̀ túmọ̀ sí pé ẹnìkan ò lólé ayé tó bá believe pé wọ́n ló ń lò gbáǹsìn ayé ń gbé dànsákì ayé ń kíra ẹ̀ má lọ rò pé tó bá dọ̀la àwọn tó ń kíra ẹ̀ yẹn wọ́n lè padà máa fẹ́nu yẹn tàbùkù ẹ̀ wò. ẹnu tó fi ń sọ pé adé gún lórí ẹ̀ lẹ́ni wọ́n padà lè sọ pé adé ògún mọ́ o because ẹ wò lẹ́ni báyìí Koko Zaria dà lẹ́yìn MC Oluomo MC ló wá ń lọ patí tàwárí Koko Zaria pẹ̀lú ẹ̀ MC ń jáde with this many convoy àwárí Koko Zaria pẹ̀lú ẹ̀ mọ́ inside life ilé ayé table ti change Koko Zaria ti dèèyàn Tafa Sego ó ti di 247 Tafa Sego kò sí mọ́ lẹ́yìn MC Oluomo bí ilé ayé náà dẹ̀ ṣe rí òun nìyẹn kọ́lọ́n kó ṣàṣàánú wa ohun Yorùbá ṣe máa ń sọ wípé tibitire báyìí là dalẹ̀ ayé ilé ayé bá kọ wájú síyàn lónìí bó bá dọ̀la ó tún lè kẹ̀gbẹ́ ẹ̀mí síyàn kọ́lọ́n má jẹ́ ká yóò kọ òdì sí wa. ẹ̀yin yẹn tẹ̀jẹ̀ fi fọ́nrán ilẹ̀ díẹ̀ kẹ́yìn náà ó gbádùn ẹ̀ síwájú. àyídáadé lọ sóde ẹ̀wọ̀ èrò rẹpẹtẹ.
lọ̀gá Oluomo lọ̀gá. Ọ̀gá tí ẹ wọ̀ MC lọ̀gá tí wà. Dàsíbẹ̀. Dàsíbẹ̀. Ẹ wọlé bó ṣe kún. Gbogbo lé lọ́wọ́ ẹ̀ ló wà ayédáadé. 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 Ọjàlẹ̀ ayédáadé. Gbogbo lé lọ́wọ́ ẹ̀ ló wà onókèsì. Wẹ̀ ló wà. Ayédáadé. Gbogbo lé lọ́wọ́ ẹ̀ ló wà ayédáadé. Ó ga o eléyìí ga jù ẹ̀wáyé táwọn ọmọ onímọ́tò ń jẹ. Bọ̀ níbo gan-an lẹ́yìn èèyàn rò pé ọ̀rọ̀ yìí máa já sí ọ̀rọ̀ tó ń rọra ń fà ní wẹ́rẹ́wẹ́rẹ́ láàrin ara wọn níbo gan ló máa já sí. And then ẹ̀yin èèyàn tala lè sọ wípé òun gan ló ṣì ń dipò state chairman mú ní Lagos State. ṣé MC Oluomo tó ń jayé orí ẹ̀ lọ tí ò wà bọ́dàdì tí ò sí ẹjọ́ gbígbà pé wọ́n yọ kúrò nípò àbí wọ́n yọ kúrò nípò ó láṣì lè pè ní state chairman ni àbí Tafa Sego tó ti ń claim tó dẹ̀ ń parade rẹ̀ gẹ́gẹ́ bí state chairman. ẹ má bá mi jẹ́rọ yín lórí mátà yìí sí comment section. ẹ jẹ́ ká word also comment lábẹ́ fídíò ìka tó máa lọ. one commenter Bọ́lá Ajíbọ́lá ó ní God bless those of you that are still loyal with him. Ọ̀dàlẹ̀ lójú máa tì. Okay o ta lọ̀dàlẹ̀ tí wọ́n ń bá wí ṣé Tafa ni àbí Koko Zaria. Ọláwálé ní MC Oluomo, I pray for you. May Almighty Allah bless you more than what you expect, inshallah Rahman. One day we met. Okay. Another person, Ọláyẹni Olúwaṣeun, ó ní ọ̀gá fún anybody. Okay. Ọlágbàyé Adémọ́lá ní I like him MC Oluomo. I'm from Ibadan. I dey enjoy in Paro. Okay o. It is well. Okay o. Then Ajia Abike ó ní God bless you to stand with MC Oluomo. Okay, so a lot of people gẹ́gẹ́ bí mo ṣe sọ, a lot of people ló ṣì ń celebrate MC Oluomo for a reason best well known to them, because everybody ló wà entitled to use our own personal opinion or reasons to love somebody or dislike someone. Kí ló opinion ti yín ẹ máa bá mi jù sí comment section, and ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online lórí Facebook, link tó wà lábẹ́ fídíò yìí àgbẹ̀yìn lórí page wa. From there to máa enjoy àwọn update tí n bá tún gbé wá lóríṣiríṣi. Ire o.